Gẹ̀ẹ́sì mọ̀ lówó lórí ju àwọn Yorùbá wa lọ. Yorùbá ti wá àwọn abára wa ṣe náà ni. A lot of familiarities ti pọ̀ jù. You understand? Irú àwọn sìn wọn ò ránra wọn ṣẹ́. Kò sí ètò kan dáàdì mọ́mì mi ò bá ṣe kinní kan tí máa ṣiṣẹ́ mi fún mi lówó mi. Bó ta fi ń ṣe pé àìgbọ́n mi lélẹ́ kó dáàdì tó ló jẹ́ yìí ni ó yẹ ẹ̀sán báyìí kò sí yẹn ń bẹ̀ yẹn. Ó yẹ ká mọ business ní business ká mọ ọ̀rẹ́ lọ́rẹ́. Wọ́n fẹ́ ṣe film Dami o I want to come to my set o nǹkan. What's your fees? Because I don't know. Ti ẹni tó pọ̀ jù àmọ́ máa fi kankan sórí table. You understand pé báyìí nǹkan báyìí mo fẹ́ ṣe. À ń sanwó mi ò láàsan o. But torí pé even àwa gangan fúnra máa rò pé ọ̀gá mi lò ní dáàdì mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún. Kò gbé dáàdì olówó fẹ́ san. Ó fẹ́ sanwó. Ìyẹn tó ní ọmọlúàbí wà nú ẹ̀. Nínú ti Yorùbá torí èdè tá à ń sọ síra wa. Àmọ́ bó ń gbà mí táwa ní ká wo bills tá à ń san. Kò káyé o. Bẹ́ẹ̀ ni. Kò wà. Tí wọ́n sọ pé ẹ fún mi lówó mi. Tó bá ti gbà mí fẹ́ gbé bùkátà mi ní wá sílẹ̀ yín wá kanlẹ̀ kó pé bá mi sanwó. So you understand? So with that, tábà lè wọ́n rò pé ẹni náà ní tiẹ̀ tó ń ṣe àti pé ó tiẹ̀ ti gánú iṣẹ́ yìí. Tábà pè sí iṣẹ́ yẹ ó ní àwọn nǹkan míì náà tó ń pè sí tó fẹ́ fọ láàyàn abẹ́ mi náà ṣe jẹ́ ń fún ní ohun tó tọ́ sí. Tábà sọ pé jẹ́ kí n wò fún àwọn tó yẹ pé àwọn fipá àwọn làwọn tó ẹ. Àwọn máa ní àbẹ́ẹ̀rí mo pé ó ń sọ fún mi tá ló yẹ kó dá mi lóhùn lọ́wọ́ kan. Entitlement ni. Daddy mommy ẹ jẹ́ ká wò ṣe. Bẹ́ẹ̀ ẹ ká wò ṣe nígbà míì kò ń ṣègbéraga pápá ọmọ tẹ bá mọ̀ pé irú ọmọ yóò jẹ́ bẹ́ẹ̀ o ó láti jẹ́ pé oníṣẹ́ benefit of doubt bẹ́ẹ̀ ni ó láti jẹ́ pé kíní ẹ̀ka tó dẹ̀ pé nípa tó ṣe ẹ gbà bẹ́ẹ̀ fún gbogbo ti nígbéraga ó ṣe kó ká bó kúrò kákúrò kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́ la oníkálùkù ló ní bùkátà jàre. Ó dà wọ́n ní ẹ̀yin àti àwọn èèyàn wa kan lóṣòdì pé máa ṣe wọléwọ̀de pé ẹ wọnú ara yín gan. Wọ́n lẹ́la yóò gba ibi gbogbo ló gba lágbára. Ẹja fílẹ̀ bẹ́ẹ̀. Ètò yìí gàlágàjù Oyinmomo. Ètò yìí gàlágàjù Oyinmomo. Ètò yìí máa gàlágàjù Oyinmomo. Àbàṣà ti ṣẹlẹ̀ wá lárugẹ Oyinmomo. Ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo. Ó yá o ká gbé lárugẹ Oyinmomo. Ó yá o ká gbé lárugẹ Oyinmomo. Àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo. Ó yá ẹ bá wa ká lọ Oyinmomo. Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa mo kí yín wípé ẹ káàbọ̀ lórí ètò yìí. Nígbà tí mo dé mo sọ fún yín wípé ọ̀dọ̀ àwa obìnrin ni akọ́gùn sílé ni nítorí pé àwọn olóyìnbó á sọ wípé women make the world go round. Iyọ̀ ayé lọ́lọ́run fi wá ṣe no doubt ẹni tó bá ṣebẹ̀ tí ò bá fi yọ̀ sí òun gan mọ taste ẹ̀ lẹ́nu. Àmọ́ báwo làwa obìnrin gan báwo la ṣe ń kógo já báwo làwa obìnrin báwo la ṣe ń ṣe lẹ́nu iṣẹ́ wa àwa obìnrin báwo la ṣe ń tò ilé tó fi di pé à ń tò àwùjọ tó tún wá fi di orílẹ̀-èdè. Tá bá ní ká wo statistics àwa obìnrin lórílẹ̀-èdè ayé yìí pàápàá jùlọ ní ìlú Nàìjíríà kò ń ṣe nọ́mbà tó ṣe fọwọ́rọ́ dànù sẹ́yìn. Àwa gan tuntun béèrè ẹ̀tọ́ wa ní pé tẹ̀yin ọkùnrin bá wà lórí tábìlì tẹ́ bá wà nídìí table bring us to the decision table. We also have a voice. Ìyẹn ni àwọn obìnrin fi máa ń sọ fún àwọn ọkùnrin wípé a ṣe competition o a kò fẹ́ kí ẹ gbọ́ wa kí ẹ mọ̀ wípé a kàn kì í ṣe baby factory kankan máa kó máa lọ kó máa jáde kí ewé máa wọlé kẹ́kọ̀ọ́ máa jáde kẹ́kọ̀ọ́ máa wọlé kí ewé máa jáde. La fi ń sọ wípé káwọn obìnrin náà tá a ní iṣẹ́ tá à ń ṣe nǹkan kan tó jẹ́ nǹkan ìwúrí ká máa gbé wọn wá sójú amóhùnmáwòrán wa ká lè máa fi kẹ́kọ̀ọ́. Lẹ́ni Èkó ni mo lọ. I go to Lagos. I go and look for my family. Family people. Ẹ mọ̀ pé èmi ọmọ àgàràwú lèmi. Mo tún wá wọnú ayé lọ́mọlọ́mọ mi Èkó mi kan wá mo ní oh baby, you are sweet, you are intelligent, you are fabulous, you are fantastic. Máa bọ̀ lórí ètò yìí ká wá jẹ́ káwọn obìnrin mọ̀ àwọn àbúrò wa ká jẹ́ kó mọ̀ wípé àwọn iṣẹ́ kan la ṣe tá a fi débi tá a dé léni. Ta ni mò ń sọ̀rọ̀ léni? Ẹ ti máa mọ̀ pé ẹ máa fún oya be giving me list já náà. Ifá yín ò já náà léni. Ifá tí mo mú wá fún yín Ifá arábìnrin wa tí wọ́n jẹ́ eléré àgbéléwò tí wọ́n tún jẹ́ oníṣòwò tí à ń pè wọ́n ní Bimbo Thomas. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣé dáadáa ni mo bá yín? Èmi kúkú wà dáadáa. Kí ló dé? Fine girl máa pa wá lẹ́kọ̀ọ́ ìwà ẹ̀. Always sparkling. Ẹ jẹ́ n kọ́kọ́ béèrè kí láṣìírí ẹ̀wà yín ṣó ní nǹkan tẹ́ tó máa ń pọ́n lá àbó ní routine tẹ́ máa ń lò táwọn èèyàn kan ò tí ì já sí. Àmọ́ wọnú gbàlẹ̀ lọ tán kankan. Ẹ ti gẹ́ ẹ̀ tiẹ̀ tẹ́ wo pé. Ọlọ́run ni o. God ni o, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń jẹ́ ó ṣeé ṣe. Adúpẹ́ láti bí ọdún 15 lẹ ti bọ́ sí wa lára.
tẹ jábọ́ sí wa lára bí snow, ẹ bọ́ sí wa lára bí necklace. Inú gan wò pé àkìlódé, why so much pressure? Why? Láti bí ọdún 15 tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ọ̀pọ̀ òjò ti rọ̀, sílẹ̀ ti fi mu. Àmọ́ ṣé ẹ lè sọ fún wa ní nǹkan kan pàtó tó jẹ́ kí inú yín dùn sí iṣẹ́ tẹ́ ń ṣe? For me, nǹkan tó really wù mí ni láti wà ní orí amóhùnmáwòrán. Because mo rántí pé mass communication mo kọ́kọ́ ṣe ní Ọlábísí Ọ̀nàbànjọ University. Mo wá pé ọ̀nà yẹn jìn, daddy mi ò fẹ́, mo wá sí Unilag. Ìgbà tí mo dé University of Lagos, wọ́n fẹ́ fún mi ní bóyá history or something. Ta ló ní lọ fà o, mi ò ráyè. Táládé Báyọ̀ Fálétí. Mi ò ráyè o, mo wá rí pé okay, there is attachment wà ní Faculty of Arts. Wọ́n wá ní kí n mú English àbí kí n mú Creative Arts. Mo pé Creative Arts yìí dùn gbọ́ létí, creative. And I know I'm creative. Bí ṣe lọ nìyẹn. That was how I became a theatre arts major. But a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí, ipò ti dìtàn. Bá ṣe bẹ̀rẹ̀ kọ́ la ṣe wà lénìí. Alhamdulillah. Bọ́sí lélẹ̀, ó lélẹ̀, lẹ́fí lélẹ̀, ó lélẹ̀, ó lélẹ̀. Ya ní kí ọmọ ghetto. Ní kí ọmọ ghetto. Jẹ́ kán mọ̀. Ní kí má pa mí náà. Ní kí má pa mí náà. Mo simple lẹ́nu ní ìṣọmọ ghetto. Wọ́n sọ bẹ́ẹ̀, wọ́n lọ́mọ jẹ́jẹ́ nìyí. Pé lóòótọ́, ó lè jẹ́ pé ọmọ ghetto láti rí yín tí wọ́n ti ṣàfihàn tó tóbi jù fún yín nígbà yẹn. Àmọ́ báwo lẹ ṣe wọnú ọmọ ghetto? Ṣé báyìí èèyàn kan mọ̀ èèyàn kan tó mọ̀ èèyàn kan tó mọ̀ èèyàn kan? Àbí iṣẹ́ yín ló gbé yín débẹ̀ àbí ẹ sanwó débẹ̀? Ọlọ́run ò jẹ́ kí tèmi rí bẹ́ẹ̀ because kí n tó ṣe ọmọ ghetto mo ti ṣàwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Ó kàn jẹ́ pé ọmọ ghetto lọ́lọ́run fi àlùbáríkà sí jù tó wá polongo mi fáyé. Yes, ọ̀rẹ́ mi ló ní movie, but bó ṣe jẹ́ pé ọ̀rẹ́ mi náà ló produce ẹ̀. A jọ wà ní behind the scene ni because wà tó fẹ́ wò ó dìdí test gbogbo wà tó fẹ́ lò. Ó fi wá sórí street, ó yá ẹ tiẹ̀ ṣe báyìí, ẹ jẹ́ kí n rí. So it was hard work ló jẹ́ kó rí pé so òun bọ́tù lélẹ̀ sínú ẹ̀ la mo ní ọmọ Èkó ni mi, ọmọ bádí náà ni mi to be precise, lọ bèrè kí la lè ṣe, ẹran kí la jẹ rí. But to the glory of God, àwa kàn ṣeré ni. We put in a lot of effort. Ọlọ́run ló wá sọ effort yẹn di ńlá mọ́ wa lọ́wọ́ tó wá di pé a ṣe ọmọ ghetto 2, a ṣe ṣe the saga, a ṣe it's been grace, it's been God. Ẹ ṣiṣẹ́ dé bẹ́ẹ̀ ni. Ìyẹn ni nǹkan tí mo fẹ́ mú kúrò ńbẹ̀ torí àwọn ọmọ àbúrò wa tí wọ́n ń wò wá á dà wípé irọ́ ni wọ́n máa ti fún yàn kan lówó gbéyàn kan ló ṣe kinní kan àwọn fẹ̀yìn gbọ́lẹ̀ grammar school àwọn èèyàn ṣe iṣẹ́ lóòótọ́ tó kún ojú òṣùwọ̀n. Àmọ́ experience nínú industry ẹ̀ sí ń bí ẹ̀ sí ń bẹ̀yìn àwọn èèyàn máa ń sọ wípé Bimbo Thomas kò ń bá yànjà sàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ aṣọ tiẹ̀ àkúrò bẹ́ẹ̀ bá wí síbẹ̀ a lè kú síbẹ̀. She's a very blunt person. Àdèmọ̀ wípé ní industry tá a wà yìí nígbà míì ó dà ẹ má pinnu sà ojú ayé ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ mà báwo lẹ ṣe navigate? Well, èmi mọ̀ pé anywhere apart from even the industry ẹni tó bá plain wọ́n máa ń sọ pé Yorùbá kan máa ń sọ̀rọ̀ kan pé olóòótọ́ lòun ló ṣìkàlù tó bá ti wá rí pé ibi tẹ́ pé mi ò kúrò lénìí mi ò kúrò lọ́la èèyàn náà máa fọ gbọgbọ́n ṣe ni. Nígbà míì ọ̀rọ̀ kan mi wà tó pé wọ́n ní èèyàn kan ń jùlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ Yorùbá ní nǹkan kan but then yóò ní kí n figbá kan bọ̀kan nínú tó wáyé pé láàrin èmi àtàgbàlagbà ni tọ́rọ̀ kan ṣẹlẹ̀ tó rú mi lójú mo máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí mo jẹ́ náà ni màá dẹ̀ ṣàlàyé but it's been ṣé you understand àṣedé but I'm never a diplomatic person. Yorùbá yẹn ni pé mọ̀jàmọ̀sá ni I'm never a diplomatic person. Tí tó bá níjọ́ rẹ̀ mi lò níjọ́ rẹ̀ mi. Because èmi believe nínú pé tẹ́ bá jọ ń rìn tá a bá tọrọ bára wa sọ kí la wá ń bára wa rìn fún. Àpájù lò tọrọ. Bẹ́ẹ̀ni. Dẹ̀ tí kò tí ì gbé mi débi tí máa ti jìyà rí o. Ó ń gbé mi débi rẹ̀ mi. Ìyẹn dẹ̀ ní kókó kó tọrọ máa tún kó yàn jìyà. Ìgbà ilẹ̀ yẹn á rí táyà ni. Ẹ̀rọ tọrọ yìí mo ti fi lẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́ bá lè sọ ẹ̀ máa sọ lọ. Tó lẹ́nu iṣẹ́ yín a rí pé lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí ẹ̀ tuntun gbèrú sí iṣẹ́ yẹn wọ́n tún tọ́jú oníkà mẹ́sàn-án green lọ tún wọ̀ wá bá wa ìyẹn tún kọ́ wọ́n tún wọ green wọ́n tún wọ̀ wá bá wa àwa tá a mọ lógò tẹ́lẹ̀ tá a tún fi pamọ́ wọ́n ní pé èèyàn kan ló sọ fún èèyàn kan tó sọ fún èèyàn kan pé ọmọ yẹn máa dá o mo tún gbọ́n bí kan ẹni rárá iṣẹ́ ọwọ́ ẹ̀ ló gbèdébẹ̀ báwo lẹ ṣe máa describe bẹ ṣe wọ telecommunications Globalcom? Ṣe rí yes àwọn èèyàn kan máa referral máa ń wà bóyá wọn ò lè get her directly wọn rí èèyàn kan but kò ṣe pé èèyàn kan ló influence lílò mi o. Àgbéléwò yìí náà ni wọn kàn ọmọ yìí rèé
òun ló ṣọmọ ghetto òun náà ni òun gangan la fẹ́ lò bó ṣe jẹ́ nìyẹn iṣẹ́ ṣe bí iṣẹ́ tí mo mọ̀ ṣe ni gbàtà lọ location by ìjókòó yìí náà ni wọ́n dẹ̀ ṣe action mo dẹ̀ ṣe ohun tí mo mọ̀ ṣe ó dẹ̀ di nǹkan tó rí lókè wọ́n dẹ̀ ní ó yá ẹ bá wa pè òun ló di ohun tó dọbẹ̀ lẹ́ni tí mò ń gbé yọtọ̀ mi tẹ́ ẹ fẹ́ rolling adìtọ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ó ṣe fún mi bébì wọ́n ní ọmọ máa gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀. aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ tí mo mọ̀ ṣe náà lọ fi pè mí o kò ń ṣe pé èèyàn kan ló sọ pé ẹ lò ọmọ tó dáa ni àwọn ọmọ wa ni ẹ bá wa fi sí. a mọ̀ wípé ọ̀dọ̀ Ọ̀fà ẹ ti kọ́ṣẹ́ ẹ ṣe freedom kẹ. bẹ́ẹ̀ ni ọmọ kọ́ṣẹ́ gboyè. ẹ kọ́ṣẹ́ gboyè certificate dà. ó wà nílé. ẹ hangi ẹ ní. bẹ́ẹ̀ ni ìwọ màmá wù ẹ lọ́jọ́kọ́jọ́. tó dáwọn ní pìtàn fún mi pé a freelance ni ẹ nà àmọ́ bí tó ti ṣẹ̀ wá nà. ẹgbẹ́ báyìí ló gbà wọlé. Ọlọ́run jẹ́ kíró ẹ jẹ́ tiwa dúpẹ́ fọlọ. láàárín àwọn àgbààgbà wa nínú industry lóòótọ́ a mọ̀ pé àgbà á máa ṣe ọmọdé ọmọdé náà á máa ṣe àgbà àmọ́ ṣe rí àwọn àgbààgbà wa ń gbà mí wọ́n máa ń sọ wípé wọn ò kí ń ṣe tó tọ́ ẹ jẹ́ kí n lo èdè yẹn bẹ́ẹ̀. ṣé ẹ̀yin nígbàgbọ́ wípé àwọn àgbà wa tí industry wa fi dàbí pé ó ń wọ́bù tó ń wọ́ ó ṣàwọn rìn àkúlé ní àdìdè lọ́la á ṣáà máa ṣe àwọn èèyàn máa bẹnu àtẹ́lù wa wọ́n máa nàka àbùkù sí wa ṣẹ́yìn lérò wípé àwọn àgbà ni wọn ò ṣe tó tọ́ ni àbáwọn ọmọdé gan lọ ti kàlásì. ṣe rí ọ̀rọ̀ yẹn ó pín sọ́gbọ̀ọ̀gbà àgbà ní tiẹ̀ lọ́wọ́ ọmọdé náà di ẹ̀rù because mo wá fẹ́ sọ pé individual gangan because ó dàbí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí náà ni tí wọ́n bá contribute quota títì kí ìlú lè dá impact our felt right bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ pé industry yìí o a fẹ́ kó jù báyìí lọ a fẹ́ kán rí wa dáadáa a fẹ́ kán ká ṣe mú yangàn kán fi respect sorúkọ wa àwa náà kò ń ṣe iṣẹ́ èèyàn kan iṣẹ́ gbogbo wa ni àjùmọ̀ṣe ni do you understand so I cannot blame the elders per se àwa ọmọ kéékèèké náà àtàwọn tó ń bọ̀ lẹ́yìn àtàwọn táwa dé bá àtàwọn tó ti wà ń bẹ̀ náà tí gbogbo wa parapọ̀ tàfẹ́jọ́ fẹ́ change face of the industry then we can contribute to our quota individually. kì í ṣe orúkọ tí ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn ṣé ẹ̀yin jọmọ ẹgbẹ́ tẹ̀ ń san dues ẹgbẹ́ tẹ̀ ń lọ meeting dédé. yes ọmọ ẹgbẹ́ ni mí. ọmọ ẹgbẹ́ wo ni ẹgbẹ́ wo lẹ ṣe lọ president wa ẹgbẹ́ wo lẹ ṣe tampa náà ni mí. ṣẹgbẹ́ Barcelona àbẹ̀gbẹ́ Arsenal ẹgbẹ́ tampa yìí lẹ ṣe. I like Manchester. ẹ̀dẹ̀ lọ àṣọ̀rọ̀ Aston Villa ẹ̀dẹ̀ lọ meeting dédé. à ń lọ yes na I'm a filmmaker I'm an actor so tó wá ti pè wá à ń lọ. ọ̀rọ̀ yẹn wá pín sí méjì torí àwọn èèyàn kan máa lẹ́jẹ̀ àwọn ọkùnrin pé wọ́n á máa ṣe sex for role tó bá scratch my back I will not scratch your back mo lè sọ ẹ́ di style àmọ́ a máa kọjá lára ẹ̀ gan wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní àlẹ́jà àwọn obìnrin pé àwọn obìnrin tẹ́ máa ń wò ìwọ̀n ọ̀mà gbẹ̀yìn àwọn gan lé àwọn ọmọ kéékèèké ọkùnrin pé máa bọ̀ wá máa fi ẹ́ sí movie máa sọ ẹ́ di star máa fún ẹ́ lead role ṣé lóòótọ́ ni ṣe ti gbọ́ rí. irú ọ̀rọ̀ yẹn mi ì lè sọ pé bóyá lóòótọ́ because kò ṣẹlẹ̀ lójú mi rí nígbà tèmi gan tiẹ̀ ń sọ pé mò ń sáré kiri tàti ẹ̀ ń wà ambitious láti wá roles wọn fi rí ẹ̀ lọ mi rí ìgbà tí mo wá ọmọ ìgboro ni mí ok bóyá ìtorí ìgboro wọn rò pé kí lè má lọ change ẹ fún yàn Ọlọ́run gbọ́ mi ì dẹ̀ fi ibo náà mọ́ra kò ṣẹlẹ̀ sí mi rí I've granted interviews láti bèrè lọ́mi pé àwọn gbọ́ ṣé bẹ́ẹ̀ lórí kò rí bẹ́ẹ̀ fẹ́ mi kò dẹ̀ rí bẹ́ẹ̀ fọmọ tó súnmọ́ mi ò gbọ́ rí ó lè máa ṣẹlẹ̀ o I'm not disputing the fact but for me personally it hasn't happened to me. ìyẹn lọ́dọ̀ àwọn ọkùnrin àbí lọ́dọ̀ ẹ̀yin obìnrin. tí ọkùnrin ni mo gbọ́ jù ìpàápàá lórí social media táwa yìí tó ti call one out ó béèrè kinní kan lọ́wọ́ mi ni kó tó fún mi rò ní olóhùn àfẹ́ mi ni èmi ò Bímbọ́lá o ìtorí ẹ̀ bóyá nítorí pé ńgbà míì tó bá ti jọmọ ẹ̀kọ́ṣẹ́ ilé tí mo ti kúrò ìyẹn ọdún fákàkọ̀s discipline wà ń bẹ wọ́n máa sọ fún wa ni wọn torí nǹkan kan tẹ̀lé yín jáde o iṣẹ́ ọmọ ìgbà míì ò bá ti wà nínú apprenticeship yẹn tipẹ́tipẹ́ tó bá dí òfurufú yẹn wọ́n ní fún ẹ níṣẹ́ yẹn yes àwọn ọ̀gá tó kọ́ èmi níṣẹ́ so ìgbà tí mo kúrò ohun tó wà lára mi náà nìyẹn tó bá fẹ́ pè mí ṣe ń fẹ́ béèrè kí ni mo fẹ́ ṣe àwọn wo ló wà ń bẹ̀ báwo ló ṣọ́ra máa ń mọ̀ pé ṣó tòótọ́ ṣó mo yẹ àbí kò fẹ́ gbé mi dé location kó a máa sọ Bímbọ́ mo ti ń wò ẹ́ tipẹ́ ọ̀gbẹ́ni ó máa di ọ̀gbẹ́ni ó máa di èṣù ẹ jẹ́ ká sọ kó kú òǹbẹ ó dà ẹ wá jẹ́ ká wò gẹ́gẹ́ bí fine girl better pikin it be like your mama pikin fine girl better pikin ọmọ dà ṣé mo pé kọ́lọ̀ tẹ̀ tó wọ̀ wá kọ́lọ̀ dọ́là ni green ètò green. ẹ wò mí ọ̀rọ̀ dọ́là yẹn kọ́ ló ń ṣàánú wa ó ṣe báyìí ó ṣe ń lọ rí kò dẹjọ́ bí pé ó ń bọ̀ ńlẹ̀ láìpẹ́ yìí
on skyrocket. Ṣé mo kó bẹ́ẹ̀ náà ṣe gara nìyẹn? Òkè lẹ́ ń lọ báyìí. Bẹ́ẹ̀ ni òkè ni o. Ìdẹ̀ ni wálẹ̀ láyé. Àmín. Ṣe ń kó. Kò sẹ́ni tó ní manual fún progress àbí process. Like bá ṣe ń ṣe ó tẹ̀ tí wá yàtọ̀ nsìn. Anybody kọ́ lè kówó jáde kó lóun fẹ́ ṣe fíìmù. Tó wá dẹ̀ ti ṣe tọ́lọ́run bá ti fàlùbáríkà sí wọ́n mọ̀ nìyẹn. You understand? But torí pé irú àwa yìí náà kò sọ́mọ tó lè máa bọ̀. Àwa náà ò jókòó taratara. Ẹnikẹ́ mi ò fẹ̀yìntì nígbà tí mo wọ bí kúṣì yìí ṣe fáìn tó. Mi ò relax kí wá ṣe báyìí. Mo kóra gírí ni. Torí pé ibi tí ọ̀rọ̀ ṣẹ́ ìdè tó bá ti ṣọ̀lẹ tó mọ ohun tó ń ṣe tó dẹ̀ ń bá gbà yìí tó dúró lórí pé nígbà ayé àwọn bàbá Adébáyọ̀ Fálétí ohun tó máa ń sọ rè bàbá mi ìgbà ti yí tó dẹ̀ ń tẹ̀lé wọn tó dẹ̀ torí ẹ̀ lose core values tó dẹ̀ ń lọ wọ́n máa rẹ́kàn pẹ̀lú ẹ̀. Wọ́n máa rẹ́kàn pẹ̀lú ẹ̀ lọ́kàn yín báyìí sí nǹkan tí mo béèrè lẹ dáhùn yẹn o. Ṣé bẹ́ẹ̀ lọ́kàn? Ṣé n tí mo béèrè lẹ dáhùn yẹn o? Bẹ́ẹ̀ ni. Mo ní báwo lẹ ṣe ń ṣe bí ejò tẹ́ navigate tẹ́ ń kógo já láwọn ọkùnrin tó máa sọra wọn di toll gate pé bó o bá kọjá ń bí ò lọ láì má jẹ́ pé nínú industry. Lórí ìyẹn you know àwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ pẹ́. Maybe my early days, you know, oríṣiríṣi àti wọ́n kọ̀wé wá látòkè òkun àwọn tó ń fi tilẹ̀ bí ránṣẹ́ I manage. Like you said, èmi mo ní nǹkan kan mo mọ bí ṣe lè convert fan sí brother. Brother zone. Bẹ́ẹ̀ ni. Uncle zone. Bẹ́ẹ̀ ni. Mo mọ bí ṣe ń sọ auntie di mommy. You don't understand. Bó bá dẹ̀ fẹ́. Ó dẹ̀ máa fẹ́ ẹ̀. Alọ́mọlúàbí Ọlọ́run ló fi rán mi. Èmi kọ́. Ọlọ́run ló fi rán mi. Àti fún ìmọ̀ pa mí lóde. So wọ́n máa ń jẹ́ kí n lọ lọ́nà tún lè wáyé o torí pé wọ́nà tún lè wáyé bọ̀ pé nínú ètò pọ̀ ń bẹ̀ tá fi ń kọjá ń kú mi rẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mi jẹ́dẹ̀ irọ́ṣẹ́ irọ́ iṣẹ́ ni mò ń ṣe bá mi rajà yìí wọ́n dẹ̀ fi mí lẹ̀. Èmi ti ẹ̀ láìkì ibi tẹ́ mu lọ. ìṣòwò ẹbọ wọ́n fi mí lẹ̀ mú. Èmi láìkì ibi tẹ́ mu lọ torí ẹlòmíà ní àrárá ọwọ́ mi rè lókè o tá a dẹ̀ mọ̀ pé tá a bá ṣe aṣọ lójú eégún nǹkan tí ò dá ní bẹ́ẹ̀nbẹ́. Àlejò mi ṣì wà ń kalẹ̀ ọmọ Èkó pàtàkì ọmọ Èkó tó yọrantí ọmọlúàbí to the core ìyẹn Bimbo sọmọ sí àmọ̀ sí Níkì lélẹ̀ ó lélẹ̀ Níkì má pa mí nà Níkì. Ó dá Níkì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bíi ọdún bíi 5 sí 6 a rí pé ẹ̀pa ipò dà tó bá papòdà ń gbà mí kò ṣe pé yàn kú ẹ̀kọ́ kúrò ní one position gẹ́gẹ́ bí ẹni tí ó ti mọkùnrin ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ṣé ìrìn kóbìnrin tán bá tí ìròyìn lára ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wá pa ipòdà kúrò ní Spencer ẹ bọ́ sí mọ́mì decision yìí ṣé nǹkan tẹ́ ẹ rò ní tó dáa ó ti tó àkókò fún mi láti gun ìpele yìí àbí tó bá yín lójijì. Mo fẹ́ lè sọ wípé tèmi kò bá mi lójijì àti pé tí ẹ̀ máa wà nípò lóyún kò ń sábà ń báyọ̀ lójijì ó ti di pé tó bá fẹ́ at least in time táwa ti ẹ̀ bímọ yìí tó bá ti fẹ́ tó ti ready fún wà kọ́ máa prep ni you understand timing adé bọ́ síra wọn adé ṣe I was ready to be a mom at the time. Ẹ ready bẹ́ẹ̀ nítorí mo rí pé gbogbo nǹkan lẹ fi ẹ háìdì dáàdì jẹjẹ háìdì ẹ wò pé ẹ̀yin kòkó ajégún jẹrun in the community yẹrọra fílẹ̀ bẹ́ẹ̀ o kó wà bẹ́ẹ̀ o àmọ́ ìròyìn wa ni nígbà tí a rí pé ẹ ti bímọ jẹ́dì ń dàgbà àwọn ṣe dáadáa lágbára Ọlọ́run á dẹ̀ túnbọ̀ máa dàgbà á yanjú wọ́n ní ṣé ká máa retí the second child mo lè wò ní tìyín àwọn èèyàn kan ní olójú kan dúró bí tó ti ń sọ̀kò mo lè wò ní tìyín mo ní ó dà ọjọ́ tàbá rí Níkì àbí ṣé ìbejì la ká máa retí báyìí sí àbí bẹ̀ta àbí kí lè rògbà yín gan nípa ìgbéyàwó gangan. Ṣé tí ẹ rí tí ìbéèrè wọn yẹn èmi máa ń wà of the opinion pé nígbà míì let people's private life be their private life. Tí máa choose láti sọ pé mo fẹ́ ṣèyàwó tẹ̀fẹ́ jáláriwo gbogbo wa náà la kó máa rí nígbà tẹ́ pé social media yìí náà ni gbogbo alájọ wà ń bẹ̀. social media àárí ṣé you understand for kó bóyá máa bímọ lé definitely tó bá yá ṣe gbéjédì yìí náà tí mò ń wo láwòye yìí tí nǹkan ò dẹ̀ ní ṣe wọ́n mi lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ́mọ aráwọn àbúrò rẹ̀ láṣẹ Èdùmàrè for marriage I'm not big on marriage Ọlọ́run ló ní tó bá pé máa wà nílé ọkọ náà àkókò rí ríǹgì yìí fashion ní ṣá
ìtumọ̀ ni pé ẹ kàn sí mi èmi máa ṣe manager máa ṣe manager tẹ́ bá ti fẹ́ ẹ ti get it àmọ́ ó máa láwọn kankan tí àwọn èèyàn kan sọ pé it's better for you to be crying in a Bugatti than for you to be laughing in kẹ̀kẹ́ Marwa. Are you from that school of thought? àwọn ọlọ́mọ ń tọ́rí o àwọn ọlọ́mọ ń tọ́rí. Do you understand? For me, I feel that ohun tó bá yẹni ló yẹni, ohun tó bá dẹ̀ tọ́ ló tọ́. Do you understand? My life has been a process. Mi ò fìgbà kan sáré kọjá mọ́tò rí. Jẹ̀lẹ́ńkẹ́ ni mo fi ń báyé mi lọ. Mo dẹ̀ ń pé a lot of people náà wà bẹ́ẹ̀ tẹ́pọ̀ àwọn náà ń ṣe tiwọn bẹ́ẹ̀. Tọ́hún torí pé bóyá ẹ̀hún táyé fẹ́ sọ àbí báyìí ló yẹ kó rí. I just do my thing. I'm a lame minder. On my own. Pace mi ni mo máa ń lò. And my own competition. Mi ò ń sáré wo èèyàn kan. Yes, I have role models. Mo láwọn tí mo wo tán ti ga. Bí àwọn wo? Okay, the likes of them, Auntie Joke Silva in the industry. Okay. I have my own, private life outside, you understand? But in the industry, I want to say, bẹ́ẹ̀ ló ń bá lọ. Tọ́dẹ̀ ń tẹ̀lé ayé wọn bẹ́ẹ̀, tọ́dẹ̀ fi débi tán dé, tọ́dẹ̀ sì wà bẹ́ẹ̀, táyé dẹ̀ sì ń pè wọ́n pé bẹ́ẹ̀ náà ni irú àwọn tí mò ń wò nìyẹn. Lókè pé kọ́lọ́run jọ, you understand? Bí èmi náà ṣe ń bá lọ yìí, kó má jẹ́ ń kú sọ́nà bí èéfín, kó jẹ́ ń ṣe débi gíga. Ó jẹ́ kí èèyàn ṣe débi pé lóòótọ́ ní Nàìjíríà òkú nìkan ló máa ń print sórí owó a máa yí padà a máa print àwọn àlàyé sórí owó ní lẹ́nu ọjọ́ mẹ́ta yà á ṣẹlẹ̀. Tábà ní ká wá wò ṣe mọ̀ pé nígbà míì èèyàn á sọ pé mo ti ṣiṣẹ́ fáwọn èèyàn ẹlòmíì gan ò mọ̀ pé èmi kọ́ ni mo níṣẹ́ yìí èmi kọ́ ni mo kó owó ẹ̀ sílẹ̀. Àwọn iṣẹ́ mélòó lẹ ti ṣe tó jẹ́ personal production in Bimbo Thomas production àbí orúkọ tẹ́ ń lò àti pé èwo ló bọ́jà tẹ́ kojú owó tẹ́ tún kéré jáde. To my credit, mo ti ṣe productions mẹ́rin. 1 English movie, 3 Yoruba movies. Mẹ́ta mo fi sórí YouTube tó ń lọ. Ti English yẹn igi àkọ́ṣẹ́ mi ni. Àmọ́ wọ́n sọ pé ńgbà míì nǹkan kan lè máa fi test water. You understand? Fi ṣàkàbà. Yes, pẹ̀lú gbogbo years mi ní industry. Mo rí pé filmmaking, being a producer on your own is not my mind. No. Kò ń ṣe rí rárá. Bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Àtọ́jú owó àtèrè kò tí ì tó mi lọ́wọ́. Láti ìgbà tó jẹ́ igi àkọ́ṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni mo yà ní 2017 mi ì tí ì rí nǹkan kan lórí ẹ̀ báyìí bó yín ò dá mi dúró lẹ́yìn yẹn mo ya mẹ́ta. You understand? Mẹ́ta yẹn dẹ̀ tún ṣe dáadáa ju àkọ́kọ́ lọ. Yes àkọ́kọ́ tiẹ̀ tí wọ́n tí ì ta síta. Kò tí ì jáde. Bẹ́ẹ̀ni níbi ọdún méje sí mẹ́fà báyìí. Àwọn kan tó gbà lọ́wọ́ mi tó fẹ́ ṣe kinní kan ṣẹlẹ̀ wọ́n kó gbá wọlé wọ́n wá ń san gbèsè wọ́n ń ran san àìmọye wa táwà lọ́rùn wọn di báyìí mi ì tí ì rí kọ́bọ̀ gbà bó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò ní dá mi dúró mi ò ní dí mi lọ́wọ́ torí tí mò ń lọ iwájú ni mo ti wù mo dẹ̀ wà lẹ́nu ẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà a rí pé ẹ ti ń cross díẹ̀díẹ̀ àfi bẹ́ẹ̀ à ń rí yín o àmọ́ àfi bẹ́ẹ̀ rí yín ní Yorùbá àwọn tó tún pè yín dáadáa sí àwọn èdè Gẹ̀ẹ́sì àwọn èèyàn ti máa sọ pé èdè Gẹ̀ẹ́sì máa lówó lórí ju àwa Yorùbá wa lọ Yorùbá tiwa àwọn àbára wa ṣe náà ni ṣé ẹ̀yin náà sọ wípé lóòótọ́ ẹ̀fọwọ́ ẹ̀ sọ̀yà pé owó wọn lọ́hùn yẹn ojú tiwa lọ àti pé báwo gan làwa gan ṣe lè improve. Well, ẹ mọ pààrọ̀. bóyá nítorí arrangement, torí àwa a lot of familiarities ti pọ̀ jù. You understand? Irú àwọn sìn wọn ò ránra wọn ṣẹ́. Kò sí ètò kan dáàdì mọ́mì mi ò bá ṣe kinní kan tí mo bá ṣiṣẹ́ mi fún mi lówó mi. Bóyá ta fi ń ṣe pé àìgbọ́n mi lélẹ́ kó dáàdì tó ló jẹ́ yìí ni ó yẹ ẹ̀sán báyìí kò sí yẹn bẹ̀yẹn. You understand? As a fact, kó tó bá mi sọ̀rọ̀ directly as an actor, wà ti bá management mi sọ̀rọ̀, àwọn ló máa book mi, àwọn ló máa fún mi iṣẹ́, but tiwa àti mọ́ra wa jù. You understand? Fẹ́tí Àbálógun máa pè mí lórí fún Bimbo, mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ next month o. Ìwọ ló máa ṣe kí nǹkan máa send script ṣe wá kà, nǹkan jẹ́ ká discuss fees. Má bá sọ̀rọ̀ náà. Mi ní fẹ́ ṣe pé gbogbo kaba ẹ̀ fún Fẹ́tí, you understand? À ṣe so òun ló rà pé kò bí ó wá pọ̀ jùra lọ. But torí pé ìta máa fi ń ṣe mo mọ̀ ẹ́ ló pọ̀ jù láàrin Yorùbá industry. You understand? And you asked the other question. Báwo la ṣe lè improve? Improvement wa náà ni pé ó yẹ ká mọ̀ business ní business, ká mọ̀ ọ̀rẹ́ lọ́rẹ́. Wọ́n fẹ́ ṣe film. Dami o, I want to come to my set or nǹkan. What's your fees? Because I don't know. Bí mi ti ẹni tó pọ̀ jù àmọ́ máa fi nǹkan sórí table. You understand pé báyìí nǹkan báyìí mo fẹ́ ṣe. À ń sanwó mi ò láàsan o. But torí pé even àwa gangan fúnra máa rò pé
ọ̀gá mi ló ní daddy mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún. Kò gbé daddy olówó fẹ́ san, ó fẹ́ san owó. Ìyẹn tó ní ọmọlúàbí wà nú ẹ̀. Nínú tí Yorùbá torí èdè tá à ń sọ síra wa. Àmọ́ bó ń gbà mí tá bá ní ká wo bills tá à ń san. Kò káyé o. Bẹ́ẹ̀ ni. Kò wà. Tí má sọ pé ẹ fún mi lówó mi. Tó bá ti gbà mí fẹ́ gbé bùkátà mi ní wá sílẹ̀ yín wá kanlẹ̀ kò pé bá mi san owó. So you understand? So with that, tá bá lè wá rò pé ẹni náà ní tiẹ̀ tó ń ṣe àti pé ó tiẹ̀ ti gánú iṣẹ́ yìí. Tá bá pè sí iṣẹ́ ó yẹ ká rò pé ó ní àwọn nǹkan míì náà tó ń pè sí tó fẹ́ fọ láàyàn wá bẹ́ẹ̀ mi náà ṣe jẹ́ ń fún ní ohun tó tọ́ sí. Àmọ́ àwọn èèyàn máa wá mistake ẹ̀ pẹ̀lú pride wá ló ti ní ìgbéraga ẹ máa pè é fílẹ̀. Ṣé ó tọ́ káwọn èèyàn máa rò bẹ́ẹ̀ because the craft is different. The person is different. Èèyàn dúdú pẹ̀lú wà dúdú. Entitlement àwa la ní. Tẹ́ bá tọ́ ọmọ náà débi kan tó bá yá ọmọ náà gbéra ẹ̀. Abẹ́rẹ́ máa tọ́ra ẹ̀. Abẹ́rẹ́ sì máa lọ. Kò mí pé ó rúla ọ̀tẹ̀yìn tẹ́tọ́. You understand? But òun náà láti gbégbèsè kó kúrò from that point tẹ́ gbédé kó òun náà níṣò. So tó wá di pé bóyá ẹ pé ó lè níṣẹ́ ẹ̀. Ṣáàdúrà tí ní pé kọ́mọ tẹ́ èrè tó dàgbà kó má rí tiẹ̀ ṣe ni. Do you understand? So ó máa dé point tó yẹ pé òun náà máa bí so ìfọ́mọ ènìyàn ṣe lè máa fi sọ pé mo dé ẹ jẹ́ kí n wò ó máa wo déètì mi kó tó di pé tẹ́ bá sọ pé ẹ jẹ́ kí n wò ó fáwọn tó yẹ pé àwọn fipá àwọn làwọn tó ẹ àwọn máa ní àbẹ́ẹ̀rí mo pé ó ń sọ fún mi tá ló yẹ kó dá mi lóhùn lọ́wọ́ kan entitlement ni dáàdì mọ́mì ẹ jẹ́ ká wò ó ṣe bẹ́ẹ̀ ẹ ká wò ó ṣe nígbà míì kò ṣègbéraga pápá ọmọ tẹ́ bá mọ̀ pé irú ọmọ yóò jẹ́ bẹ́ẹ̀ o ó láti ẹ pé oníṣẹ́ ni benefit of doubt. bẹ́ẹ̀ ni ó láti jẹ́ pé kíní ẹ̀ka tó wá dé pé nípa tó ṣe ẹ gbà bẹ́ẹ̀ fún gbogbo ó ti ní ìgbéraga ó ṣe kó ká bó kúrò kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́lá oníkálùkù ló ní bùkátà jàre. Ó dà ẹ̀yin ara lè wà bó ṣe òun ní ká jẹran pẹ́ lẹ́nu lóòótọ́ now that day is over ó ti ń kanlẹ̀kùn bọ̀ ọ̀fọ̀ fún abèrè yẹn náà fẹ́ ṣe tòlómtòlóm nǹkan tó dùn inú gan gbọ́dọ̀ mọ̀ sí. Ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín kó tó di pé a lọ pátápátá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà fún àwọn ayẹyẹ àwọn èèyàn ń pè yín ìsọmọlórúkọ wedding òkú àgbà ẹ má pè wọ́n sókù tán bá ró àtòrí yẹn ń dáa fàì àgàgà àwọn òkú tán bá ró tán bá kó àdá sínú pósí wọn kò ní dáa. My dear kíní kan yìí ṣàánú dẹ̀ ẹ mọ̀ ń pè wọ́n sí yẹn. A rí pé ẹnu ọjọ́ mẹ́ta yẹn báwọn èèyàn ṣe gan àárín lóde àwọn onífújì lóde àwọn oní hip hop náà ẹ̀wà lára àwọn all-round network odò níwá abẹ́nìkan ṣọta ẹni ìjírí lè jẹ́ ń pa. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti àwọn onífújì? Mo mọ̀ wípé bàbá wa Wàsíù Àlàbí Pasuma ẹ̀sùn mọ́ wọn dáadáa kódà ẹnu ọjọ́ mẹ́ta yìí tí bàbá wa kan joyè olórí ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú K1 the ultimate ẹ̀dẹ́bẹ̀ èmi rí ẹ̀dẹ́bẹ̀ mo ní a jẹ́ pé dádì ló pè yín fúnra yín pé Bimbo ó gbọ́dọ̀ má wá síbi nǹkan mi o ó gbọ́dọ̀ wá ń bẹ́ o. So kí ni ìbáṣepọ̀ yín àti pé báwo ni ẹ ṣe navigate torí ojúlówó tó lónú? Well torí ìyẹn ṣe mọ̀ pé a ti ń kóra wa jẹ náà ọjọ́ ti pẹ́ irú K1 sí bàbá wa ni wọ́n is my mentor. I go to him tọrọ bá dà pé fẹ́ rújú màá lọ bá wọn sọ màá share ideas mi wọ́n á tàn mọ́lẹ̀ sí fún mi wọ́n á fún mi nímọ̀ràn tí mo lè múlò and also I'm very close to him. Ẹ ti sọ tẹ́lẹ̀ ní pé mi àti Alhaji Wàsíù Àlàbí ẹ̀gbọ́n mi ni wọ́n ọ̀rẹ́ mi ni wọ́n tipẹ́tipẹ́ láti jọ wà. So mo lè sọ pé èmi ò personally mo sọ àwọn tó kù mi ò èmi súnmọ́ àwọn ará bíi torí mo jẹ́ ní tó fẹ́ràn tó nífẹ̀ẹ́ sí orin púpọ̀ jù pàápàá orin Wàsíù Àlàbí ẹ wò tí bá wà ní church kan gbọ́ bá wà tí lọ́wọ́ kan mo ti change lò torí tipẹ́tipẹ́ ló ti mọ́ mi lára mo like orin wọn gan ni látàrí kì í bọ̀ ọ̀rọ̀ bọ̀ wọ́n tún. lórí àlẹ́ wọn ṣe ká ní kéré wà lálẹ́ ọjọ́ yẹn bolo wà gègé ẹ wo kàṣà bẹ́ẹ̀ náà ni Màláíkà Òṣùpá I'm close to them. Àwọn tó pé ṣe mọ̀ ọ̀rọ̀ tó bá wo nǹkan orin tó ń kọ náà orin ọgbọ́n wà nù ẹ̀ a dẹ̀ máa mú lò fún iṣẹ́ tá à ń ṣe náà irú èmi tẹ́ pé máa ń dìde kọ story mi ni so you understand màá mú àwọn ọ̀rọ̀ kan bó jẹ́ ọ̀rọ̀ kan tó lò ń bẹ́ẹ̀ ni mo fẹ́ lò màá ya tap ẹ̀ màá mú màá fi kún màá dàárò màá lò so we're close. Ṣé mo pé ní kí mi like nǹkan tó ṣe fún mi níjẹta yẹn ṣé mo pé nígbà tá a dórí àbẹ̀tẹ̀ yẹn ìwọ ló ń guide ìwọ tó yẹ kó bọ́ síwájú kó wà níwájú káwọn ọmọ wò pé òkè ní ìkìlẹ̀lẹ̀ ó wá ti àwa ọmọ lẹ́yìn. ọlọ́run ṣapá bíi tán ni ṣó ti yẹ next time wàá jẹ́ kójú ẹ gbélé kó rí mu ṣó ti yí ẹ o ò ní bẹ́jà àwọn Gaza lọ
so ti understand next time wàá fa abalọ ya láì bá ní kí ṣe màá ní kó navigate bá resort tó yá bẹ ó yẹ kílẹ̀ mọ́ wọn. no ìyẹn ò lè máa work by lélẹ̀ tàwa yìí ìjọba máa wálẹ̀ ìjọba máa wálẹ̀ a máa change pasta ó lè máa lò lẹ̀ lọ fún wa náà ó lè máa gbé wa lọ síbi tá a fẹ́ náà ṣé o mọ́tò ni ò sí ni àbí kò ló mo mọ̀ pé tẹ bá débi gbàgbàgbà èèyàn àti ẹ̀kọ́kọ́ fẹnu gbára èèyàn lẹ̀. bẹ́ẹ̀ ni kò dẹ̀ kí n tán lára ọba kọ́ àkùdà ń sákì gbogbo ìta ṣe kù náà mo gẹ́tò sí wà nílẹ̀ wọ́n dẹ̀ fi bọ́dí náà. o ò lówó o ò lẹ́nu ojú ẹ̀ ò tún pọ̀ dákùn kí ló fẹ́ fi gbára ẹ̀ lẹ̀. ó dá lákòótán pátápátá wọ́n ní ẹ̀yin àti àwọn èèyàn wa kan lóṣòdì pé máa ń ṣe wọléwọ̀de pé ẹ wọnú ara yín gan mo ní láì jẹ́ sẹ́kẹ́tìrì Òṣòdì ṣé Bímbọ́ tọmọ sí ti gba junction lóṣòdì níbo lọ fún alábọ́jábọ́ junction àbẹ́gẹ́tì ewé junction ibo ló ti ń gbowó ń bẹ̀ mo ní tọ́ ẹ jẹ́ a béèrè lọ́wọ́ oníkàn wọ́n ní èèyàn tó ṣòdì bẹ́ẹ̀ ṣe. ọmọ ọ̀lẹ́la yóò gba ibi gbogbo ló gba lágbára ẹja fílẹ̀ bẹ́ẹ̀. ẹ wọnú ayé lọ ẹ gbọ̀ tún yọ ẹ gbò sí yọ ẹ̀yọ déédéé tọ̀ láti ọ̀dọ̀ wa aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní báwo la ṣe máa gbé ní kíwà ṣe wọn pé ọ̀tọ̀ ní kéèyàn gbórúkọ yàn kéèyàn fi dà halẹ̀ pé wọ́n ní a gbọ́dọ̀ fi stomach infrastructure ha torí JD wà ń lé JD ò dẹ̀ ní mọ̀ pé my mommy you go since morning you come back what did you bring kẹwa ní kò sí nǹkan kan lọ́hùn lè ṣe tiwa bẹ́ẹ̀ wọ́n ní kí a gbé fún yín pé kẹ má bínú kó kéré gan-an o. ẹ ṣe gan-an ni o gbogbo nǹkan tiẹ̀ ló pé lẹ́yìn kí n délé lọ dáná ni àbí báwo. yours truly. Thank you so much mo dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò yìí pé wọ́n ṣe gan-an iléeṣẹ́ yìí ò ní jóná àwa la máa wá ẹ̀yin la máa bá láṣẹ Èdùmàrè thank you so much. mo mọ̀ wípé tí n bá ní kò béèrè question kékeré kan lọ́wọ́ yín sí kékeré tó ń tó ṣóńṣó orí ẹ̀ ojú yẹn ò dáa jẹ́ ká wá máa lọlé ẹ jẹ́ ká Yoruba African mothers ẹkọ wúwa mo imagine ojú ẹ máa fi ń wo jadin. ó ti yé mi gbọ́dọ̀ sọ́fà ó mọ̀. èèyàn gbọ́dọ̀ sọ́fà Ìlọrin gan jìnnà. ẹ̀yin èèyàn lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀ ẹ mọ̀ wípé èdè mi náà ni now that day is over ilẹ̀ tí ń ṣú kẹ́yìn náà lè rí nǹkan èmi ìṣe pẹ̀lú àkókò yín ká lè yọ̀ǹda àlejò wa náà mo fàdúrà mo fi àsìkò yìí gbàdúrà fún yín pé iṣẹ́ yín ò ní takú gbogbo èso tó tara yín jáde wọ́n á yàn wọ́n á yanjú àwọn tó dẹ̀ sì máa wá náà wọ́n á bá wa wọ́n á tó wa wọ́n á tún jù wá lọ lágbára Ọlọ́run ìbejì ni mo rí. méjì ni sẹ́. ìbejì ni ẹ̀yin náà ti mọ̀ méjì ni àríran ẹlẹ́mìí alálà àríran àti èrè méjì one boy one girl àbí two girls no a fẹ́ two boys no two boys ẹ papòdà ṣe wá rí ibi tọ́lọ̀ ti dá green lẹ́wọ̀ green basket tàgbé fún mi. ẹ̀yin wá lórí ètò Oyinmomo orúkọ tèmi Òyípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ máa dẹ̀ máa sọ in tí ò bá ti kàn ẹ́ dákun má dá sí oúnjẹ tó ò bá mọ̀ díẹ̀ dákun má jẹ wọ́n já lékejì mo yanjú náà wọ́n ṣe fi blow gbáyàn lẹ́nu níjọ́ kìíní àná téyín méjì fòyò a ṣe ń wá bá ṣe fẹ́ dáwọ́ plastic teeth ṣé ẹjọ́ ṣó kàn wá kò kàn wá tó rọ́rọ̀ yẹn gan ò kàn òun náà. So when you want to pray is God bless you, God bless me, God bless Nigeria. Ire o.